mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi. Mo kí gbogbo yín o, gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́rọ̀ ẹnu mi, tẹ́ ẹ sì láǹfààní láti máa wò mí, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàyà pẹ́gẹ́dẹ́ bí owó aṣọ o, ojú tẹ́ sì fi ń wò mí. Àwọn dókítà ò ní ṣèbú ọ̀ràn lórí ojú yín. Wọ́n sọ pé glaucoma, wọ́n sọ pé cataract, oríṣiríṣi èbó ni wọ́n mọ̀ sọ. Wọn ò ní ṣèbó yìí lórí ojú yín láṣẹ Èdùmàrè. Ojú yín ò ní relédè yìí ni mò ń sọ. Tó mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà nílẹ̀ Yorùbá, mo wá jàgàṣà, mo fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat. Ẹ dákun ẹ bá mi share ètò yìí kọkàn Alhaji Oríyọmí Hamzat lọ́wọ́. Alhaji o, ẹ dákun ẹ jẹ́ n kọ́kọ́ sọ báyìí. Alhaji, àwa tá a jọmọ yín, ọ̀dà ọláwọn ibì kan tẹ́ ti ń tè wá lójú. Àwa ò lè wò títí kí ẹran tí ò jẹ́ nǹkan kan kọ́ mọ ṣẹ́gìrì sí yín lára Alhaji. Àmọ́ àwọn òfin kan bẹ tẹ́ ń fi ilẹ̀ mọ́ jẹ́ ń tàn yín. Tọ́jẹ́ pé àwọn òfin yìí wọn kò gbà mẹ́ lẹ́nu láti sọ pé ọ̀dà rárá ni Alhaji Oríyọmí Hamzat. Ṣé ẹ̀yin lẹ fẹ́ mọ bá kí lorúkọ ẹ̀ funny thinker àbí kí ni wọ́n ti pè é? Ẹ fẹ́ mọ bá drag nǹkan ni. Ẹ sọ pé kó sẹ́ndì evidence ẹ̀ kan, mo kàn rí fídíò ọ̀hún ni, kó sẹ́ndì àwọn evidence ẹ̀ kan sí yín. Ẹ fẹ́ fèsì ẹ̀ fúnra yín kẹ́ ẹ sì jọ mọ́ búra yín. Alhaji tí mo mọ̀ yín dáadáa, mo mọ̀ yín, ẹ mọ̀ mí. Kódà nínú àwọn èèyàn tó wà ní ọ̀dọ̀ yín, àwọn àsọmọgbé yín Alhaji, mo mọ̀ pé yín lẹ sọ fún wọn pé kí wọ́n mọ̀ sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ṣe máa ń sọnù. Bẹ́ẹ̀ bá wọ ẹlòmíì àbí tí wọ́n gbé wáwájú yín pé Alhaji o, ẹ wo ẹni yìí, ní tó sọ rè, ẹ wò ó, ẹ sọ pé ẹ filẹ̀. Èmi sọ nínú ètò mi kan tí mo ṣe síwájú, mo sọ pé Alhaji ò ní dá lóhùn. Mo ní Alhaji nǹkan kan tí Alhaji ọkàn sọ ni pé ó kù Ọlọ́run, ayé ẹ ti bàjẹ́, ní tí mo sọ nu. Funny thinker tẹ́ ń wò yìí, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ bá wò ó dáadáa tẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀. Nǹkan méjì ńlọ́wà ni wọ́n fi lè sọ pé èèyàn ṣálárò, àbí tí wọ́n lè lo slangi pé ó ya wèrè tí wọ́n lè lò fún. Mo wá wò ó, mo rò ó dáadáa, mo gbọ́rọ̀ ẹnu ẹ̀ dáadáa, mo rí i pé kìí ṣe pé ó ya wèrè. Dìdìrìn ni nílẹ̀ Yorùbá. Ẹni tí wọ́n bá pè ní dìdìrìn, òun ló burú jù, wọn èrí wò. Àìsàn tí wọn èrí wò ni, àfi b'Olódùmarè ọba bá ń bẹ lẹ́yìn ẹni náà. Ó ya dìdìrìn ni. Dìdìrìn tí ó lè mọ́ ní tẹ́lẹ̀, ó sì lè nígbà tí ń gun ọ̀kadà. Àmọ́ dìdìrìn ní ń da funny thinker láàmú. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Ẹ̀yin ọmọ Ìbàdàn méjì ọ̀gọ̀. Ìbàdàn ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá o. Gbogbo wa la ṣe mọ̀ pé ọmọ Ìbàdàn tí ọba lẹ́nu, ọmọ àlè ni o. Ẹ má jẹ́ ń tàn yín. Àmọ́ kódà kó ṣe alájà gan lásán, tàlájì bá túlẹ̀ pé ó yá fèsì funny thinker, wọ́n mọ̀ ṣiṣẹ́ wọn lọ. Yóò ṣe jẹ́ pé funny thinker ó ṣàkúrò nìbàdàn ni àbíbo ní gbé. Àmọ́ bí tọ́rọ̀ funny thinker ń lọ yìí, ẹ rí i pé gbogbo àwọn tó lè tara wọn kọsẹ̀ sólódùmarè ẹni ló ń ta sí. Bí parun èèyàn bá sì ti dé, ìnà ọmọ ẹ̀dá dámọ̀ máa ń hùwà bẹ́ẹ̀ o. Yóò sì ṣe sólóore rẹ̀. Ẹni tó tún fẹ́ ṣe lóore tó kù tó lè ṣe lóore nígbèésí ayé, oore tó jẹ́ pé àṣedalẹ́ ni. Oore tí èé ṣoore pé kí wọ́n fún ní 2 million pé ó yá máa búyàn kiri, ó yá máa kàmpéènì fún mi. Toróore ọ̀hún, oore ìgbà díẹ̀ ni. Ṣùgbọ́n ní ọgbàlé fún ni, tó ń fani lọ́wọ́ sókè, tó ń ṣe nǹkan tó jẹ́ pé èèyàn máa jẹ títí dọjú alẹ́, là ń pè lóore. Funny thinker, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe lóore tó, ebi ni ó fi padà sán. Ìdí sì ni pé dìdìrìn ń bẹ lágbárí ẹ̀. Wèrè máa ń ṣe wò, àmọ́ dìdìrìn ò ṣe wò. Torí pé ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ gan, tẹ́ ẹ bá ṣàkíyèsí dáadáa, ẹ ní mọ̀ pé nǹkan ti ń jẹun nínú ọpọlọ ẹ̀. Ẹ ní mọ̀ pé dìdìrìn ó ti wọlé sí lára. Dìdìrìn a máa ṣe bí èèyàn gidi, kò ní bọ́ṣọ lára. Yóò tún ṣe prógrámù síta, ṣùgbọ́n ẹ ní mọ̀ pé n ti ń ṣe bí wọ́n bá gbé dọ́gba wèrè, ọ ní ọ̀jẹ̀ sẹ́kítírì o. Kódà àwọn ọmọ ránṣẹ́, wọ́n lè fún lọ́fíìsì gan. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín. Àwọn ayé ti kọ̀yìn sí, àwọn onílẹ̀ ti kọ̀yìn sí. Olódùmarè ọba gan ò sí lẹ́yìn ẹ̀.
nítorí nǹkan tí ọba máa ṣe bí ọba gbé ìta lẹ́ẹ̀kan náà àwọn èèyàn ọba máa bù èyí ṣẹ̀bi ẹ o àmọ́ Funny Thinker Alhaji Oríyọmí Hamzat èyí ṣẹni tẹ́ ẹ lè dá lóhùn èyí ṣẹni tẹ́ ẹ lè dá lóhùn o ẹ̀mí gan padà jáde báyìí wọ́n fún ní gbogbo ìṣe àwọn ọ̀rọ̀ ẹ̀ láti ìbẹ̀rẹ̀ dé parí ẹrẹ́yìn náà ẹ rí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ibi tí mo ti mọ̀ pé ó ti wá kọsẹ̀ níwájú Olódùmarè pátápátá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sì ní wọn ò rí tẹnìkan rò gẹ́gẹ́ bí ẹ̀yin náà ni Alhaji Oríyọmí Hamzat ẹ má rí tiẹ̀ rò ẹ jẹ́ káwa ó dá lóhùn ọ ṣàníyé ìgbà tí mo fi bá yín ṣiṣẹ́ tí mo fi ṣiṣẹ́ lábẹ́ yín mo mọ̀ yín díẹ̀ o mo sì mọ̀ púpọ̀ at least yóò ṣe ò ṣe mọ́ èèyàn méje nínú staff yín tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tú wọn lẹ̀ kí wọ́n tèkì ọ̀rọ̀ yìí ọ̀pù kọ́dà mọ́níjà ò ní ìdí kí wọ́n dá sí Honorable Láìdé wọn ò ní ìdí kí wọ́n dá sí ọkọ olóyún ò ní ìdí kí wọ́n dá sí àwọn wọn ò mọ̀ wọ́n àwọn tí wọ́n ń pè ní pélébé àti kejì wọn ò tiẹ̀ mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọn ò mọ̀ àwọn náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá jógbó ta rìgísítà fún yín tẹ́lẹ̀ mo mọ̀ wọ́n dáadáa ká máa sọ pé èèyàn mọ̀ èèyàn mo mọ̀ wọ́n wọn ò ní ìdí kí wọ́n dá sí àfáà ò ní ìdí kí wọ́n dá sí pásítọ̀ náà ò ní ìdí kí wọ́n dá sí gbogbo wọn ò ní ìdí kí wọ́n dá sí rárá àti bọ̀dá pupa ẹ fi gbogbo wọn lẹ̀ àwọn alájà mi lọ́tún lósì náà ò ní ìdí kí wọ́n dá sí ẹ fáwà láǹfààní láti dá a lóhùn àwọn tó mọ̀ mí nínú èèyàn yín mọ̀ mí Alhaji ẹ̀yin náà sì mọ̀ mí níwọ̀n bàbá ẹ ṣe lè mọ̀ mí àmọ́ Alhaji ọ̀ tí ì rí ká gbérù nǹkan báyìí jáde pé kẹ́nìkan ó mú ẹ̀rí àrídájú wá níwọ̀n ò tí ì wo fídíò ọ̀hún gan dáadáa wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ wò ó báyìí ni wọ́n wá ṣètò mi mo kàn fẹ́ léyìí jáde ni Alhaji Oríyọmí Hamzat ẹ dákun ẹ dábọ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ní wò mí náà sì ń gbọ́ mi ẹ dákun ẹ má dá sọ́rọ̀ ọ̀hún ẹ jẹ́ ká wà ó jáde síta ẹ fún àwọn òṣìṣẹ́ yín bíi méjì kan wọ́n mọ̀ wọ́n dáadáa èèyàn méje lè jáde fún ayé ẹ bàjẹ́ nù kì í ṣe jíjáde ṣoògùn ni mò ń sọ o kì í ṣe jíjáde lọ sórí òkè kan ni mò ń sọ o kì í ṣe jíjáde lọ sí bóyá ọ̀dọ̀ àfáà kan ni mò ń sọ ká jáde tán èmi yìí máa ń sọ fáwọn èèyàn èmi èyí ṣe blogger wọn èyí ṣe ni n ò sọ pé blogger ò ṣiṣẹ́ dáadáa o bí ọba sí blogger etí àwọn ẹlòmíì ò lè ṣí àmọ́ journalist lèmi investigative journalist ṣe ni mí tẹ̀ mọ́ bẹ́ẹ̀ Alhaji Oríyọmí Hamzat àwọn iṣẹ́ kan wà tèmi gan ń ṣe fún rárá tèmi àwọn iṣẹ́ kan tí wọ́n mú owó wà tí mo ṣe fún ọ̀gá mi kọ́lọ́dùmarè ọba fọ̀run kẹwọn Kọ́lá Ọláwuyì ọ̀gá mi Olúṣẹ́gun Dúródọlá nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀gá mi Táíwò Ọ̀jẹ́wándé wọ́n wà láàyè àlàáfíà ara Olódùmarè ọba ó túbọ̀ bá mi wà pẹ̀lú àwọn àtìdílé wọn OSBC làwọn wà bọ̀ ní BCOS nígbà náà wọ OSBC ọ̀gá mi Olúṣẹ́gun Dúródọlá Olódùmarè ọba fọ̀run kẹwọn tó èmi èyí ṣe blogger o journalist ni mo yìí dédé gbé programu jáde ẹ lọ wò mí dáadáa ní Àdìtú Ọ̀rọ̀ TV ní YouTube mi ṣùgbọ́n Alhaji dákun mọ́ fàṣìkò yé bẹ́yìn ní wọ́ra yín lẹ́ o ẹ̀yin ti kọjá gbogbo eléyìí ẹ jẹ́ ká wá jáde tán àtìgbà tí mo ti kó lọ́dọ̀ yín wọn ò láǹfààní láti rí ìjìyìn ni tó ẹ jẹ́ n fi bẹ̀ ń lẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ jáde dákun Alhaji ó fún yín ní ààyè ẹ̀já jáde kakúkú lé ọmọ ìkú òǹdí ìwà àbàjẹ́ ọ̀nà wà tó tá a ti lè lé ìbá jẹ́ dídìrín jù bẹ́ẹ̀ lọ ọ ti ń kọlu àwọn tí ò yẹ kó kọlu ọ sì ti ń tẹ àwa lójúmọ́lẹ̀ mọ́nú ẹ̀rọ̀fọ̀ a sì gbọ́dọ̀ wòran Funny Thinker ṣe nìkan tẹ́ ẹ lè bú lọ títí àmọ́ ọlọ́nà tẹ̀yìn ọ́ fi ṣe kìí ṣe tòògùn ó kìí ṣe ti nǹkan kan Funny Thinker ti láàrùn ọpọlọ èyí tó lágbára tó burú ẹ mọ̀ jẹ́ ntàn yín kìí ṣe pé mò ń bú o ọ̀tọ̀ láyé kéèyàn fẹ́ bú yàn mo ráàyè ẹ̀ torí ẹ̀ mo ṣe máa ń reply àwọn èèyàn comment section tèmi wọ́n máa sọ pé ẹja fi wọ́n lẹ̀ ẹja ṣe ẹ ń bá fẹ́ ọ̀rọ̀ gbọ́ lẹ́nu onílé yóò lọ ṣọ̀kò sórí òrùlé ni onílé ọ̀wà jáde tà pé ṣé èyí ṣe pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ọ ìwà amokun mẹ́kọ̀ọ́ ẹ̀ wọn ò bú o àmọ́ mò ń sọ condition tó wà ní
ó kàn fọ̀rọ̀ òṣèlú ó fi ń wọlé sí lára nítorí pásìkò òṣèlú la wà, bàbá sí lásìkò òṣèlú nǹkan míì ni ó ṣe. Ẹ̀yin tẹ́ bá lọ wádìí ẹ̀ dáadáa ẹ rí i pé bí ṣe ń ṣe nígbà tí ń gàn ọ̀kadà nù. Ẹ̀yin kò sẹ́ni tí ó sọ̀rọ̀ sí tán, ó sọ̀rọ̀ sáàrẹ, ó sọ̀rọ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n sí fìlà lórí fún bàbá. Ẹ̀yin ó sọ̀rọ̀ sí Alhaji Oríyọmí Hamzat, bó bá tiẹ̀ rí nǹkan kan pa bàbá, bó bá ṣe dáadáa yóò lọ bá bàbá ni, àbí kó sọ̀rọ̀ fún ẹnìkan tó súnmọ́ bàbá. Bẹ́ẹ̀mi ṣe wò ó nu, kì í ṣe pé kọ́ wá di pé ibi tó olóore tó ṣe ọ́ lóore kó jẹ́ pé bẹ́ẹ̀ náà lọ́ọ́ wà ṣẹ̀ṣì. Àwọn ayé gan ti kọ́ ó, àwọn ọ̀ní ilẹ̀ ti kọ́ tó. Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ Alhaji, wọ́n padà jáde lórí ọ̀rọ̀ Funny Thinker. Funny Thinker o, ọmọ ọ̀rọ̀ sọ ni, wọ́n gbọ́rọ̀ sí ọ lẹ́nu, ọ sì ń sọ ibi tí wọ́n ti gbọ́rọ̀ sí ọ lẹ́nu. Àṣìṣe ńlá ti wà ń bẹ o. Ó dàbí ọ̀rọ̀ bàbá mi ni. Bàbá mi ti máa ń ṣe babaláwo kan nínú fíìmù. Bẹ́ẹ̀ bá lọ ṣoògùn lọ́dọ̀ bàbá ó sọ fún yín pé báyìí ni kẹrin, báyìí ni kẹrin, ẹ sì lówó. Àmọ́ bí nǹkan burúkú kan bá bẹ̀rẹ̀ tí bá ń yọ yín ṣe lẹ́yìn, bẹ́ẹ̀ bá padà lọ́dọ̀ bàbá pé bàbá nǹkan ń ṣẹlẹ̀ sí mi, wọ́n sọ pé ńgbà tó ọ̀ ṣe nǹkan báyìí, èyí wọ́n wà sọ pé abẹ́ ẹ̀ ṣe ìwọ ọbẹ̀ fún mi tẹ́lẹ̀, àwọn náà ní ṣó béèrè lọ́wọ́ mi ni. Funny Thinker o, ọ̀ béèrè lọ́wọ́ ẹni tó gbéṣẹ́ fún ọ dáadáa. Wọ́n ti ṣiṣẹ́ ṣe fún ọ. Bàbá ní kó kọlu àwọn èèyàn lọ fi lè trendy àbí lọ fi lè níyì láyé, lọ fi lè lówó, ọ̀ béèrè ẹ̀ délẹ̀ o, wọn ò sì sọ fún ọ délẹ̀. Ẹ̀yin tí ń wò mí, ojú yín ọ̀ní elédè yín lẹ́ẹ̀kan sí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jáṣà láyéláyé fún àbàdà. Mọ́ lọ mò ń bọ̀, ẹ̀ ń bá ní kí n lọ kí n má padà, wọ́n dé wọn ní dé bá ro onítọ̀ torí pé ńgbà tí wọ́n gba ilé dé yọ́ ti sán lọ bí ẹyẹ. Àṣẹ àwọn onílẹ̀gùn bí ó ṣe rínu lọ́lá ànábì wa Muhammad, bí ó sì ṣe rínu lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.